wọ́n ní tílé bá ń tòrò ó ní bó ṣe jẹ́ ó ní bó ṣe jẹ́ ó ní bó ṣe jẹ́ o. Ológundúdú kọ́ ní ó parí òwe ọ̀hún, ẹ lọ kọ sábẹ́ kọ́mẹ́ǹtì nísàlẹ̀. Ibi ọ̀rọ̀ ètò ìfinijọba nímòro lòwe ọ̀hún gbé wáyé. Ìlú tí wọ́n ti fẹnu kò, tí wọ́n ti parí ètò gbogbo, tí wọ́n ti mẹ́ni tó yẹ kó jọba. Ìjọba ti sáìn ìwé, Ọ̀ọ̀nìrìṣà ti congratulate kábíyèsí tó fẹ́ dádé. Ṣàdédé la gbọ́ pé wọ́n ní kọ́ba tuntun ọmọ bọ̀ ní kóòtù. Ká tó lọ jìnnà, ǹjẹ́ tiẹ̀ gbọ́ rí báwọn ìlú kan ń bẹ tí wọ́n ń pè lórígbó méje? Àwọn ìlú méje ni wọ́n fẹ̀gbẹ́ tira wọn tí wọ́n ń pè wọ́n lórígbó méje. Orígbó méjèèje ń bẹ lábẹ́ ìṣàkóso Ilé-Ifẹ̀. Àwọn nífẹ̀ North Local Government Council, àwọn tún ló nífẹ̀ North West LCDA. Ìpínlẹ̀ Ọ̀ṣun lórígbó méjèèje wà. Ìlú Ẹdó Àbọ̀là kọ́kọ́, Mòró lórígbó kejì, ẹ̀kẹta ni Yàkóyó, ẹ̀kẹrin ni Pétúmodù. Orígbó karùn-ún Ìṣọ̀pẹ̀ ló ń jẹ́, èyí tó ṣẹ̀kẹfà orígbó la Ṣípa, èkeje orígbó la Kínlàlú. Ọ̀pọ̀ èèyàn ni ò mọ bí Ìṣọ̀pẹ̀ wà. Ìṣọ̀pẹ̀ nílùú orígbó tó ń bẹ láàrin Pétúmodù pẹ̀lú Ọdẹ Òmu. Ogun ló tú wọn ká tí wọ́n fi sá lọ sí Báàkù ní Pétúmodù. Ogun ni òjá fẹ́ gbórúkọ wọn mọ́, àmọ́ lọ́wọ́lọ́wọ́ wọ́n ti ń padà sílùú wọn. Ọ̀rọ̀ ń bárò máa rò fọ́ kí kálukú ó fetí sílẹ̀ fún pàtàkì ìtàn. Ológundúdú yín ti dé o, ọkọ̀ sọ́jà ọkọ̀ òṣèlú dé, ọ̀kan ṣoṣo ọmọ líle tó dù á bí, ọkùnrin ìjàngbọ̀n tí ṣẹ̀rùbọ́mọ ojó, agbadagbóná tetítetí ariwo ńlá tí gbalẹ̀ gboko. Èmi lajúwe ọ̀nà fọmọ tó bá sọlé bàbá ẹ̀ nù. Àtúnṣe ọ̀rọ̀ ètò ìfinijọba nílẹ̀ Yorùbá ni mo gbà níṣẹ́. Gbogbo ibi tó bá fẹ́ rújú tó fẹ́ farúkèrúdò ni mo máa ń lọ. Dandan ni àṣà àti ìṣe Yorùbá ó padà tí gbogbo wọn padà sójú ọ̀nà àṣà. Nínú orígbó méjèèje, ìlú kan ṣoṣo ni mo mọ̀rọ̀ rẹ̀ wá fáyé gbọ́. Ológundúdú fẹ́ pa wọ́n nítàn ní Mòró. Ọ̀rọ̀ ètò ìfinijọba ni wọ́n fi ṣàlàyé ibi tí mò ń rè. Ìlú Mòró ọ̀ṣà déédé wáyé. Lákàtà ló tẹ̀lú ọ̀hún dó. Ọdẹ ni Lákàtà ṣe dénú aginjù. Kọ̀bẹ́nikẹ́ni níbẹ̀, kò sẹ́ni tó tẹ̀lú ọ̀hún dó, kò ìdìlú rárá. Nínú igbó ńlá tẹ́nìkankan ò dé rí. Bí Jagunlabi ṣe tẹ̀dó síbẹ̀ nìyẹn tó ń ṣọdẹ tó ń dáko. Ilé-Ifẹ̀ ló ti wá, Àkúí nílé bàbá rẹ̀ nífẹ̀. Àtàwọn ọmọ onílé àti gbogbo àlejò tó dé bá Lákàtà, gbogbo wọn ni wọ́n ń jayé, tí wọ́n ń ṣiṣẹ́, tí wọ́n ń gbé nínú ìrẹ́pọ̀ ohun ìfọ̀kànbalẹ̀. Ìdílé Arówó Sílè joyè ló kọ́kọ́ jẹ baálẹ̀ ní Mòró Àyàyó. Májòdìyọ̀mí ló ń jẹ́. Ní kété tó lọ, ìdílé Arówó Ẹlẹ́dẹ̀ ló tẹ̀lé. Ọ̀kọ̀lọ̀mbọnirin ni baálẹ̀ yẹn ń jẹ́. Ìgbà tó kú ni wọ́n gbé Arówó Sílè sípò. Ẹ̀yìn ìgbà tárówó Sílè joyè yìí tó lọ, Arówó Ẹlẹ́dẹ̀ ló tún joyè tó gorí ìtẹ́ tó jẹ́ baálẹ̀ kẹrin. Rótoyè ní baálẹ̀ karùn-ún. Ilé Arówó Sílè joyè ló ti jáde nígbà náà. Mo fẹ́ kẹ́ ẹ máa bá mi lọ. Orúkọ àwọn tó ti jẹ baálẹ̀ ní Mòró rèé. Ara wọn ni Rótoyè, ó jẹ baálẹ̀. Òun ni baálẹ̀ tó wá láti ilé Arówó Sílè joyè kó tó di pé jòkó tún yí bírí tí Báyéwù wá jẹ baálẹ̀ tuntun. Ìdílé Arówó Ẹlẹ́dẹ̀ joyè ló gbé wá. Ibi à ń lọ òjìn, ibi à ń yà ló pọ̀. Àjàlá tó jẹ baálẹ̀ keje, ìdílé Arówó Ẹlẹ́dẹ̀ lòun tún ti wá. Bí wọ́n ṣe jẹ́ ó jẹ́ bẹ́ẹ̀, ẹnìkankan ò lè sọ. Àjàrán Ọláoyè tó ṣe baálẹ̀ kẹjọ, ìdílé Arówó Sílè joyè ló gbé yẹn kalẹ̀ fúnpò. Ológundúdú yín rèé o. Yes, mo tún dé. Èmi la tọpinpin ìtàn bí ẹni tó wà ń bẹ̀. A sọ̀rọ̀ ọ̀run bí ẹni pálákejì ní ń gbé. Alala lúlú ọmọ onífẹ̀, alùlù lala. Ọmọ tó bá ní bàbá òun ọ̀màmà láàárọ̀ ọ̀rọ̀ ló fẹ́ gbọ́. Ó ti dojú ẹ̀ kápá kálukú nítàn ló tọ̀nà. Tọ́mọdé ò bá mẹ́wẹ́ lẹ́wẹ́, tọ́mọdé ò mọ̀wé lówè. Ṣé ló yẹ ká jáwé ẹwẹ́ sọ́wọ́ ọ̀tún, ká jáwé òwe sọ́wọ́ òsì, ká fi lè lọ́wọ́. Ó yẹ ká pàjíhànjí kíjì lè bẹ̀rù ọdẹ. Ológundúdú fẹ́ júwe àlà fún kó wá kí kálukú lè moko bàbá rẹ̀ lẹ́gàn. Ìlọ̀rí alẹ́ bí oṣù, òun ló jẹ baálẹ̀ kẹsàn-án. Ilé Arówó Ẹlẹ́dẹ̀ ló ti wá. Baálẹ̀ kẹwàá, Ọ̀ṣúnwálé ló ń jẹ́. Ìdílé Arówó Sílè nìyẹn. Baálẹ̀ kọkànlá, Eléwùdé ló ń jẹ́. Àwọn Arówó Ẹlẹ́dẹ̀ ló gbé sílẹ̀ fúnpò. Ṣé gbogbo ọmọ Mòró ń gbọ́? Ṣárúgbó ń gbọ́, ṣètèwé tàgbà ń gbọ́? Ó níbi tó Ológundúdú ń lọ. Ẹ sámọ fọkàn bá tàn mí lọ. Bọ́mọdé ọ̀bá tàn, ó yẹ kó bàrọ̀ bá. Ológundúdú fẹ́ tú pẹrẹpẹrẹ nílé ọ̀rọ̀. Alàgbà David Oyèníyì bàbá rere.
ìdílé arówó sílè ló ti wá jẹ baálẹ̀ lẹ́ẹ̀kejìlá. bàbá wa Ọláṣiyàn ń kọ́ Ìdòwú Ògbó ìdílé arówó ẹlẹ́dẹ̀ ló ti wá jẹ baálẹ̀ kẹtàlá kó tún tó wá kan ọba ìsíkẹ́ẹ̀lì. 1983 tí ìsíkẹ́ẹ̀lì Abídóyè Oyèníyì wọlé tó joyè gẹ́gẹ́ bíi baálẹ̀ láti ìdílé arówó sílè joyè kì í sọba kó tó dádé. Ọládayọ̀ Pópóọlá tó jẹ́ sole administrator wa nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́sí. tẹ́ ẹ bá rántí lọ́dún tí Buhari gbàjọba tólógun lé gbogbo alágbádá lọ òun ló sọ mẹ́ni baálẹ̀ dọ́ba gómìnà òun ló gbádé kárí ìsíkẹ́ẹ̀lì. orí ọba ìsíkẹ́ẹ̀lì Abídóyè Oyèníyì lórúkọ oyè Olúmòrò Mòró ti bẹ̀rẹ̀. àwọn ẹbí dáko tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ wá jọba ṣẹ̀ràn tí wọn ò sí láyé kọ́ láyé tí wọ́n ń jẹ baálẹ̀ ní Mòró ṣe bọ́ yẹ kí wọ́n yọjú sí gbangba. adé ọba wọ̀lú Mòró tán wọ́n fẹ́ jọba ọbẹ̀ dùn tán ádámù fẹ́ bùlà ń bẹ̀. ẹ wò gbà tá a ti ń dárúkọ baálẹ̀ sórúkọ ẹnikẹ́ni wà níbẹ̀ láti ìdílé dáko. ẹ jẹ́ wí fún wọn kí kálukú ọ̀ṣọ́ra rẹ̀ ní Mòró. ẹ lè dàtàn Mòró rú ẹ lè dàtàn Yorùbá rú Ológundúdú níwèé ìtàn. àwọn ìdílé tó fẹ́ wọnú gẹ̀ẹ́sẹ̀tì ọba nílé Ifẹ̀ ẹ lọ bèrè lọ́wọ́ wọn ọdún tí wọ́n ti ń lọ́bì títí dàsìkò yìí tí wọ́n fẹ́ jẹ Ọọ̀ni Ifẹ̀. wọn ò gbọ́ bá lọ sí kóòtù wọn ò péjọba lẹ́jọ́ ọmọdé tó bá mọwọ́ wẹ̀ ló lè bá gbà jẹun. ìbùkún ni fọ́mọ ọ̀dọ̀ tó fọgbọ́n ṣe ni tó wà ńlẹ̀. àwọn tí wọ́n ń lọ́bì tí wọ́n fẹ́ wọnú gẹ̀ẹ́sẹ̀tì nílé Ifẹ̀ ṣe bó tẹ́ni méjì nínú ìdílé wọn tí wọ́n ti jẹ Ọọ̀ni Ifẹ̀ rí. kí ló dé táwọn ọ̀dá ságídí ẹ wá ń tanra yín jẹ àgbá òfìfo tí ń dún worowóró. Ológundúdú ò lè gbà kẹ́ dàṣà àtìṣe àtìtàn Yorùbá rú kí kálukú ó kira rẹ̀ nílọ̀. ìdílé dáko wọn ò yọjú láti 2024 tí kábíyèsí ti wàjà àbáwọn ò gbọ́ pé wọ́n fẹ́ jọba tuntun ni. wọ́n yan ọba tán ẹ ṣẹ̀ṣẹ̀ wá dìde ogun ẹni tó dé láti ìlú òyìnbó níbo ló ti wà tẹ́lẹ̀. ìgbà tí wọ́n fẹ́ yan ẹni tí wọ́n yàn yìí o bàbá Oyèyẹmí gẹ́gẹ́ bí Olúmòrò Mòró tuntun gbogbo ìlú ló lọ́wọ́ nínú ètò náà. ìjọba Ọ̀ṣun gbé kárí Ifẹ̀ North West SCDA lọ́fíìsì wọn lẹ́dọ̀ àbọ̀ ní gbogbo ayé lọ gbogbo àwọn oníwèé ìròyìn ni wọ́n péjú pésẹ̀ bẹ́ẹ̀. head of LCDA ti Ifẹ̀ North West tá a lè pè gẹ́gẹ́ bí alága kanṣu ló darí ètò ọ̀hún. olórí ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun wá ọ̀gá DSS wá ọ̀gá civil defence wá president Christian Association of Nigeria wá chief imam wá gbogbo àwọn ìdílé arówó ẹlẹ́dẹ̀ ló wà ńbẹ̀ tí létoko gbogbo afọbajẹ márààrún ni wọ́n péjú tí wọ́n pèsè síbẹ̀. director pẹ̀lú administrator láti local government council and chieftaincy affairs lọ́ṣogbo ó wá wọ́n ṣe gbogbo ètò ọ̀hún nírọwọ́rọsẹ̀ lójú gbogbo àwọn ọmọ ọba márààrún tí wọ́n díje fúnpò ọba. ẹnìkan ni ọ̀wá ìyẹn Adétòrò tọ́rọ àbúrò rẹ̀ wá ẹgbórúkọ wọn ká tó mọ pétọ̀ ń bọ̀. Oyèyẹmí Gideon Adébáyọ̀ lọmọ ọba àkọ́kọ́ tó wá. Adétòrò Adéyínká ló tẹ̀lé. ìyẹn rán ni wá Ọláoyè Oyèdélé Joel lẹ́kẹta ọmọ ọba tó fẹ́ jọba. Ọlásùnbóyè John Oyètúndé ní nọ́mbà 4 lórí ìlà. Fọlọ́runṣọ́ Ẹ̀sìkáyà Oyèwùmí lẹ́karùn-ún ọmọ ọba tó fẹ́ jọba tó wà níbẹ̀ lórí ìjókòó. àwọn ọmọ oyè márààrún ìdílé arówó ẹlẹ́dẹ̀jọyè ni wọ́n ti wá. wọ́n ṣe gbogbo ìyẹn ní sípò bó ti rí lábẹ́ òfin. ọmọọba Oyèyẹmí Gideon Adébáyọ̀ lè tó gbé kalẹ̀ tó gbégbá orókè lẹ́yìn ìdìbò. gbogbo àwọn ọmọ ọba mẹ́rẹ̀ẹ̀rin tó kù wọ́n kí Gideon kú oríire wọ́n dì mọ́ra wọn wọ́n congratulate ọba tuntun gbogbo wọn ló ṣàdúrà ìgbà pípẹ́ ọjọ́ pípẹ́ fún Gideon lẹ́yìn ìbò. àwọn afọbajẹ márààrún tó lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti fi níjọba wọ́n wá. Chief James Alakọ asálù ìlú Mòró Chief Adé Agbóńkọ́ Mọ́láàgẹ́ Chief Ọlárẹ̀wájú ọmọlójú ọba nílùú Mòró àti bàbá Jacob Oyèbánjí baálé ilé arówó ẹlẹ́dẹ̀jọyè pẹ̀lú baálé ilé arówó sílẹ̀jọyè bàbá Egúnyẹmí àwọn àgbààgbà táyé wọn ó tòrò bí omi àárọ̀ kùtùkùtù. ìjọba ti buwọ́ lùwé Ọọ̀ni rìṣà ti ṣàdúrà fọ́ba tuntun. Ọọ̀ni Adéyẹyè ti kọ̀wé congratulation fẹ́ni ìbò mú. wọ́n ti ń ṣètò ìfinijọba lọ ṣàdédé láríwé ìpẹ̀jọ́ páwọn kan ní wọn ò ní gbà. ẹ pẹ̀lẹ́ o ẹ̀yin ìjòyè èwo ni tiyín nínú ètò ìfinijọba. wọ́n lẹ́ẹ̀tì ẹ̀ ti gba mọ́tò Olúmòrò Council ta ló rà á ta ló gbé wá báwo ló ṣe jẹ́.
gbogbo owó tẹ́ ẹ gbà lẹ́san padà ẹ ò mọ mẹ̀mẹ̀ ogun tẹ́ ẹ kọ̀wé sí ọ̀fẹ́ ẹ dé ẹ rí ẹ̀yin ọmọ olè ọmọ jàgùdà. wọ́n láwọn ìjòyè kan kóra wọn jọ wọ́n lọ ta Adétòrò nídìí pé kó lọ pẹjọ́. Adétòrò tó ṣe pé kò wá síbi tí wọ́n ti ń ṣètò ìfinijọba lẹ́ni tó ṣe pàbúrò rẹ̀ ló rán wá ọwọ́ amúra ọ̀pẹjọ́ ẹjọ́ òdebì kan tẹ́jọ́ fi tẹnu bọ́pọ̀ àwọn oníjẹkújẹ ìjòyè wọ́n gbowó owó tán lọ́wọ́ ọmọ oyè wọ́n pẹ̀yìn dà. àfìgbà tó yá ni wọ́n tún lọ gbẹ́ nìkan dìde tó ṣẹ̀ṣẹ̀ dé láti ìlú òyìnbó ní USA ìlú tó ti ṣẹ̀ tó ṣe pé ò lè padà sí mọ́. tó bá yá ohun tó ṣe l'Amẹ́ríkà á mọ̀ sọ fún gbogbo yín ti létoko ọ̀ràn tó dá ní Minnesota wọ́n ṣàlàyé tó bá yá nínú orin apá kejì tí ń bọ̀. gbogbo ẹ̀yin olóyè alájẹfẹnu lọlẹ̀ bí adìyẹ ẹ̀yin oníjẹkújẹ olóyè ìka àdàlúrú amúmimùràwé àtẹrù ọba tí ń gbàbùràdà lọ́ba lórí àti wèrè òpònú tó ń pera rẹ̀ lọ́mọ ẹgbẹ́ APC pé tí wọ́n bá fi oyè yẹmí jọba òun á jólé òun á pààyàn ẹ wò ó orí tó bá fẹ́ burú òní di títúnṣe irú yín náà ló kó wàhálà báwọn ní pétúmodù tí wọ́n fi gbé kírímínà sípò kò ṣeé ṣe níbí kò ṣeé ṣe ní mòro àwọn ọ̀mọ̀wé ń bẹ ní mòro àwọn tí wọ́n lóye àtìmọ̀ ńlá gbogbo wọn ni wọ́n ti ṣiṣẹ́ rí lábẹ́ òfin wípé bọ́yá ẹ lè gbé kírímínà wá láti United States of America irọ́ lẹ pa kò sáàyè gbogbo ẹ̀yin ọmọ Olúmòrò ọmọ abínú paki gbogbo ẹ̀yin ọmọ àkúí gbogbo nílé rẹ̀ mọ ọmọ iye lọ́jà ẹ̀yin ọmọ Mòró àtètè kọ́kàn tá a bá ń tilé Ifẹ̀ bọ̀ ẹ lọ fọkàn balẹ̀ kábíyèsí yín ń bọ̀ wá dádé Oyèyẹmí Gideon Adébáyọ̀ ọmọ Ewúrú Gbẹ̀du ọmọ arọ́pọ́n lábomi toro ẹṣin ṣàmùṣàmù ní sòrò lómù gbogbo ọmọ Olúmòrò àyàyò ẹ lọ fọkàn balẹ̀ bínájó lóko mọ̀jàláwà ni ó ṣòfófó ẹ lọ fọkàn balẹ̀ kábíyèsí ń bọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀. tí wọ́n bá bi yín léèrè wípé ta ló kọrin ewì lórí ètò ìfinijọba ní Mòró kẹ́ ẹ sọ pé Kunle yín ni èmi Kunle Ologundudu ọkọ sọ́jà ọkọ òṣèlú ọ̀kan ṣoṣo ọmọ líle tó dù á bí ẹ mọ́ retí ẹ mọ́ múra apá kejì ń bọ̀.